ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má sábùyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé ọmọ àdámà. La ilaha illallah. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. alhamdulillah alladhi la sharika lah wassalatu wassalamu ala ma la nabiyya ba'dah nabiyyina muhammadin wa ala alihi wa sahabihi ajma'in. ikhwatal imani, assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah, ọba tí kò sẹ́nìkan tí ó dàbí rẹ̀, kò sẹ́nìkan tí a lè jọ́sìn fún lẹ́yìn wọn Ọlọ́run, kò sẹ́nìkan tó lè ṣe ntọ́lọ́run ṣe. Ọlọ́run kò kí ṣẹgbẹ́ nǹkan kan nínú tí ń bẹnu sánmà àtilẹ̀. òun náà lọ́ba tí ó dá gbogbo nǹkan tí ń darí ẹ̀. ọba yìí náà lọ́ba tí a gbọ́dọ̀ máa sìn lóhun nìkan. kò sálágbára nínú sánmà àtilẹ̀ lẹ́yìn Ọlọ́run. kò sẹ́ni tá a lè pè, tá a lè bẹ̀, kò sẹ́ni tá a lè darí ọ̀rọ̀ wa sọ́dọ̀ rẹ̀ àfọ̀dọ̀ Ọlọ́run Allah nìkan. òun ló dá wa wálé ayé. agbára tó fi mú wa wá sílé ayé yẹn, agbára yẹn náà ni ó fi mú wa kó ń bẹ̀. kò sẹ́nìkan tó lè dáyàn, kò sẹ́nìkan tó lè pààyàn lẹ́yìn Ọlọ́run. لا شريك له من الملائكة ولا شريك له من الجن ولا شريك له من الأنبياء ولا شريك له من الأولياء. gbogbo àwọn màláíkà bí wọ́n ṣe pọ̀ tó yẹn, kò sẹ́nìkan tó dàbí Ọlọ́run. gbogbo àwọn ànábì Ọlọ́run ọba ẹrú ni wọ́n jẹ́ fọ́lọ́run, wọn ò lè dá nǹkan kan ṣe. gbogbo àwọn wòlíì, gbogbo wọn ya wòlíì, gbogbo wòlíì tí wọ́n yà wọ́n bá búbú fọ́lọ́run. abẹ́ Ọlọ́run ọba ni wọ́n wà. wọn ò lágbára, wọn ò ní kankan, wọn ò lè ṣe kankan, ọ̀lẹ ni wọ́n níwájú Ọlọ́run, aláìní ni wọ́n. ọba Allah nìkan lọ́ba tí fún yàn. Ọlọ́run ọba tá a dúpẹ́ fún yẹn lọ́ba tó fáwọn ní tawhid, tójú á kúrò nínú àwọn ìjọ ẹlẹ́bọ. ó wá bẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àti pẹ̀lú orúkọ rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. gbogbo ẹbọ tá a ti dágbére fún ọlọ́mọdé àtún padà síbẹ̀. gbogbo àwọn tó ń bẹ nídìí ẹbọ, àtẹ̀bọ ńlá àtẹ̀bọ kékeré, ọlọ́mọsàbà lé àwọn náà kó ń bẹ̀. kọ́lọ́n sàlékún ìmánì ẹnì kọ̀ọ̀kan wa. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, ànábì tí ò sí ànábì mi lẹ́yìn rẹ̀ mọ́. ìkẹ́ Ọlọ́run kó bá gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tá a fẹ́ gbé sọ láàárọ̀ yìí, òun náà ni أنواع الشرك في بلاد يوروبا. أنواع الشرك في بلاد يوروبا. àwọn oríṣiríṣi àwọn ẹbọ tí ń bẹ nílẹ̀ Yorùbá, àwọn oríṣiríṣi àwọn ẹbọ tí ń bẹ nílẹ̀ Yorùbá. dábàá nílẹ̀ Yorùbá, gbogbo àná ti mọ̀lú tí wọ́n ń pè bẹ́ẹ̀. kò mí pé gbogbo àwọn ẹbọ tá a fẹ́ ka yìí kò sí ní ọ̀dọ̀ àwọn Haúsá o. èmi ń bẹ́ẹ̀ táwọn Haúsá náà ń ṣe, èmi ń bẹ́ẹ̀ táwọn Yíbò ń ṣe, èmi ń bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn Lárúbáwá gan ṣe. nítorí jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí wá, òun náà ni láti jẹ́ káwọn Yorùbá ó mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹbọ tọ́lọ́run ọba aláṣẹ léèwọ̀ ń bẹ lọ́wọ́ wa. ń bẹ nú àwọn ẹbọ yẹn tí agbọ́yé tá a jìnnà sí. ń bẹ nú àwọn ẹbọ yẹn tá a ń ṣe tá a sì mọ̀ pẹ́ bọ́ ni. ashiriku wa ishraku ghayrillahi billahi fi af'alillah wa ibadatihi. ìtí wọ́n ń pè ní ẹbọ, òun náà ni kéèyàn mú nǹkan kan nínú tọ́lọ́run ọba aláàdá. ó lè jẹ́ màláíkà, ó lè jẹ́ ànábì, ó lè jẹ́ wòlíì, ó lè jẹ́ àlìjànú, ó lè jẹ́ igi, ó lè jẹ́ omi, ó lè jẹ́ ewé, ó lè jẹ́ ẹranko. gbogbo tí Ọlọ́run bá aláàdá bó ṣe pọ̀ tó yẹn,
kí n wá mú nǹkan kan bẹ́ẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ kọ́ wá fi máa ṣẹgbẹ́ ọlọ́run fi af'alillah ipe gbogbo ntọ́lọ́wọ́n bá aláà máa ń dá ṣe fún rẹ̀ nǹkan yẹn náà lè ṣe wa ibadatihi ẹgẹ́ bí kárọ̀jò lápẹjù ẹ̀ ẹgẹ́ bí ká mọ́rúgbìn jáde ọlọ́wọ́n bá aláà ló dá sánmà àti gbogbo tó wà nínú ẹ̀ kò sẹ́ni kankan tó kún ọlọ́run lọ́wọ́ nígbà tí ń dá Allah nìkan ló dá ilẹ̀ nígbà tí ń dá ilẹ̀ kò sẹ́ni kankan tó kún ọlọ́run lọ́wọ́ nígbà tí ń dá nígbà ọlọ́run wá dá méjèèjì yẹn tán kò wá sẹ́ni kankan tó lè kún ọlọ́run lọ́wọ́ lérí ètò sẹ̀mí orí ilẹ̀ ní tí wọ́n pè lẹ́bọ òun náà ní kó gbà pé kíní kan lè ṣe tọ́lọ̀ ń ṣe àwọn ṣe ọlọ́run Allah ní pààyàn Allah ní jí òkú dìde Allah ní fún yàn lárísìkì Allah ní gbà lọ́wọ́ yàn gbogbo ètò lílọ bíbọ̀ lé ayé kọ̀ǹtró rẹ̀ ó wà lánìkan lọ́wọ́ ìdí wọ́n pè ní pé èyàn gbàgbọ́ yìí nìyẹn kéèyàn wá gbà pé ẹnìkan náà nínú tọ́lọ̀ ń dá òun náà tún lè ṣe é ìdí wọ́n pè lẹ́bọ nìyẹn lẹ́yìn náà wá ibadatihi ọlọ́run dárúkọ àwọn kankan tó ní ká fi jọ́sìn fún kéèyàn wá máa fi nǹkan yẹn jọ́sìn fún etí kò kí sọlọ ọlọ́run ní àrùkù lápèjúwe ó ní àfẹ́rí kanlẹ̀ kéèyàn wá àfẹ́rí kanlẹ̀ àbí kó rùkù fẹ́ lómi yàtọ̀ sí ọlọ́run ìtí wọ́n ń pè lẹ́bọ nìyẹn àṣírìkù fi rububiyyatihi wà ṣírìkù fi uluhiyyatihi ìròyìn tí ó yẹ ká fi ròyìn ọlọ́run ká máa fi ròyìn ẹnìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run orúkọ tó yẹ ká pe ọlọ́run ká máa wá pe ẹlòmíì nínú àwọn ẹ̀dá ọlọ́run pé òun náà lè jẹ́ bẹ́ẹ̀ ìtọ́lọ́run ọba aláǹṣe lábẹ́ orúkọ yẹn òun náà lè ṣe. wa tawhid ẹ̀rí tawhid òun náà ní ìdàkejì ẹbọ huwa ifradullahi bil ibada ìmọ̀ ọlọ́run ọba nìkan lẹ́ni tá a máa sìn tá a ní sìn kan mí lẹ́yìn rẹ̀ mọ́ ni wọ́n ń pè ní tawhid. wa shirku wa a'zamu dhunub wa akbaru al-kabair wal jara'im li'annahu ta'addin ala haqqi Allahi azza wa jal ìtí wọ́n ń pè ní ẹbọ ṣíṣe wọ́n ní wa a'zamu dhunub òun ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù tí ó sí ẹ̀ṣẹ̀ kan tó tóbi lẹ́yìn rẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tó tóbi jù tó ń pè ọmọ èèyàn máa ń ṣẹ̀ pàápín ẹ̀ṣẹ̀ tí ó ti ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan lókè ẹ̀ tí èèyàn máa ń ṣẹ̀ òun náà ní kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wa akbarul kaba'ir wal jara'im ẹbọ ṣíṣe kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kó máa gbé iṣẹ́ Ọlọ́run fẹ́ da Ọlọ́run àbí kó máa sin nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run wọn lòun ni ó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńlá téèyàn máa ń dá òun ni iṣẹ́ ọ̀daràn tó ga jù nínú gbogbo iṣẹ́ ọ̀daràn téèyàn máa ń dá lórí ilẹ̀ Ọlọ́run crimes alákọ̀ọ́kọ́ tó ga jù òun náà ní kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba wa torí èèyàn ti kọjá àlà ó ti kú nínú ubudiyya ó ti bọ́ sí uluhiyya ó ti kú nínú ìjẹ́rú ó ti bọ́ sínú ìjẹ́ ọba Ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ àwọn aláṣẹ náà al-Qur'an al-Karim ó ní òun nìkan ní ká máa ń sìn ó ká máa mú nǹkan míì tá a máa sìn lẹ́yìn Ọlọ́run a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ọba ní wa'budullaha wa la tushriku bihi shay'a Ọlọ́run ọba ní gbogbo yín wa'budullaha Allah ní kẹ́ máa sìn wa la tushriku bihi shay'a la tushriku shay'an bihi ẹ má mú nǹkan kan nínú gbogbo tí mo dá kẹ́ wá fi ṣẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ọba kẹ́ máa wá fún níjọsìn tí ẹ máa ń fún mi Ọlọ́run shay'an ni o bó ṣe wù kó ó kéré tó bó ṣe wù kó tóbi tó nínú gbogbo ntọ́lọ́n dá Allah ó dá dúró lọ́tọ̀ gbogbo tó kù pátá tá a máa ń gbọ́ yẹn bóyá èyí tá a rí àbí èyí tá a rí òun ni wọ́n ń pè ní ẹ̀dá Ọlọ́run bí yẹn bá ti gbọ́ yé àti gbọ́tà òyìnbí yé kò ní nira Allah ba'inu an khalqihi Ọlọ́run ọba Allah dá dúró lọ́tọ̀
gbogbo tó kù lẹ́yìn Allah tá a máa ń gbọ́ yẹn ẹ̀dá Ọlọ́run ni wọ́n. Suratu Nisa aya 36 lọ́lọ́run bá ti ní ẹ má ṣẹbọ. Ọlọ́run tún sọ nínú súra mi Ọlọ́run bá ní la in ashrakta la yahbatanna 'amaluk. Ọlọ́run bá ní tí ọba ti ṣẹbọ èrè ànábì tó bá mú kan mí nínú tí mo dá tó wá bẹ̀rẹ̀ sí gbèsípò mi Ọlọ́run gbogbo iṣẹ́ rí tó ṣe pátá ló máa bàjẹ́ wala takunanna minal khasirin. Lẹ́yìn náà ọ wà nínú àwọn tí yóò fò ṣe láyé àti lọ́run. Khasirun fi amalihi àmọ́ ní òfò ṣèyàn ó ní pé gbogbo iṣẹ́ tó ṣe Ọlọ́run nígbà. Suratu Az-Zumar aya 65 lọ́lọ́run ọba aláàtí ń sọ bẹ́ẹ̀. Ọlọ́run mọ́ jí àṣìṣe ṣòfò nílẹ̀ Yorùbá tá a wà yìí àwọn èèyàn ń kírun àwọn èèyàn ń gbààwẹ̀ wọn ò láwẹ̀ wọn ò nírun wọn ń lọ Mákà wọn ò ní hajj àwọn èèyàn ń ṣe wàhálà lérí dáwà gbogbo wàhálà yẹn lọ́sàn-án lóru ó ti bàjẹ́ pẹ̀lú kí ni jama ash-shirk torí ẹbọ tí ń ṣe àwọn mìíràn náwó sínú Islam àmọ́ gbogbo owó tí wọ́n náà yẹn wọn ò bá lọ́dọ̀ Ọlọ́run ọba kò sí ládàá kan tá a fún wọn jọmọ ti dọ́run kan lè wọ náà ni torí pé wọ́n ń ṣe ẹbọ nígbà tí wọ́n ń ṣe sọ́dákọ̀ wọn kò síṣẹ́ rẹ̀ kan téèyàn máa ṣe tí ó máa wá ṣẹbọ pẹ̀lú ẹ̀ tí ó wà bá ṣe ẹ̀yìn lọ́dọ̀ Ọlọ́run tó bá dijọ́ àlùkìyámà ọlọ́mọdé ṣe ẹ̀wọ́ bàjẹ́ o. ẹlẹ́kẹta táàfin ma aburú tó wà nínú ẹbọ Ọlọ́run bá ní inna Allaha la yaghfiru an yushraka bi. Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ilé kú lérí ẹbọ òun Ọlọ́run ò ní fẹ́rí jìn o wa yaghfiru ma duna dhalika liman yasha. bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sí ẹbọ Ọlọ́run tó bá wò wọn Ọlọ́run òun lè fẹ́rí jìn tó bá sì wò wọn òun lè jẹ́yà àmẹ́bọ òun ò ní fẹ́rí jìn. wa'idu minallah ìlérí lélẹ̀ lọ́dọ̀ Ọlọ́run òun ní fẹ́rí ẹ̀ṣẹ̀ jìn lọ́rùn. Suratu Nisa aya 48 ẹni bá ti wá ṣẹbọ tó bá ti kú lérí ẹbọ tó bá ti jọ́ àlùkìyámà tó bá ti wọná kò ní jáde. Gbogbo ẹ̀ṣẹ̀ míì téèyàn bá wù kéèyàn ṣẹ̀ tó bá yàtọ̀ sí ẹbọ téèyàn bá ṣẹbọ tó ní tawhid tó bá dásìkò kan tó wù Ọlọ́run padà mú yàn jáde kúrò nínú náà. Àmẹ́ni tó bá ń ṣẹbọ Ọlọ́run bá ní kò ní wọ àlìjánà rárá o iná ló máa wọ̀. Innahu man yushrik billah Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ṣẹbọ kú faqad harrama Allahu alayhi al-jannah. Ọlọ́run bá ní èèwọ̀ Ọlọ́run bá ṣe é léèwọ̀ kó wọnú àlìjánà. Wa ma'wahu an-nar Ọlọ́run ní inú náà ló máa wọ̀ kò ní tẹ́sítì àlìjánà. Wa ma lidh-dhalimina min ansar Ọlọ́run bá ní tani ó wá gbà lẹ̀ nínú àwọn tó máa gbà yẹn lẹ̀ lọ́wọ́ Ọlọ́run tó bá dọjọ́ àlìkìyámà. gbogbo ayata kayi al-muslim yakhaf mùsùlùmí ẹ̀rù gbọ́dọ̀ má bà ipe báwo lòun ò sí ní kú lérí ẹbọ lọ́sàn-án lóru yóò máa chẹ́kì ẹ̀mí ẹ̀ yóò máa wo iṣẹ́ wo ní ṣe kí ni ń sọ àwọn nǹkan wo ní ń pè jáde lẹ́nu. al-muslim yarfudu idha nusiba ila ash-shirk ló sì jẹ́ pé tí wọ́n bá sọ fún mùsùlùmí pé ẹlẹ́bọ ni ọ́ ọ gbọ́dọ̀ faraya. tí wọ́n bá sọ fún àwọn aráàlú kan yìí pé ẹlẹ́bọ ni àwọn gbọ́dọ̀ dákẹ́. tẹ́yìn bá mọ́ tán sọ ẹbọ kíyàn ní gbogbo àwa aráàlú báyìí ẹlẹ́bọ ni wá a gbọ́dọ̀ dákẹ́. ṣé gbogbo wa là ń ṣẹbọ ni àbáwọn kan ń ṣẹbọ láàrin wa. والبلد المسلم èyíkéyìí ìlú mùsùlùmí yaghdabu ó máa bínú idha nusiba ila ash-shirk tí wọ́n bá fi ẹbọ ròyìn ẹ̀ à ń gbààwẹ̀ Ramadan à ń lọ Mákà à ń ṣe hajj à ń ṣàdúà à ń sọ ọmọ wa ní orúkọ mùsùlùmí à ń ṣe nìka à ń tẹ̀lé ṣẹ̀ríà tí wọ́n wá fi ẹbọ ròyìn ìlú náà à ń gbọ́dọ̀ dákẹ́ ìpè wọn ní olóòṣà ni walakinna al-kathira
àmọ́ èyí tí kò ní jẹ́ irọ́ òun náà ni pé annal kathira ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá à ń pera wa ní muslim minal muntasibina ila islam tá à ń pera wa ní muslim mushrikun wala yadirun ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹbọ tí wọ́n mọ̀ pa wọ́n ń ṣẹbọ tó jẹ́ pé tí wọ́n bá pè lẹ́lẹ́bọ òun gan faraya àní èmi lẹ́lẹ́bọ ń sì ń ṣẹbọ kò sì mọ̀ pé òun ń ṣẹbọ torí ẹ̀ la fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ fún àwọn tí wọ́n ń pera wọn mùsùlùmí tí wọ́n ń ṣẹbọ tí wọ́n mọ̀ pé àwọn ń ṣe ẹbọ torí taba ní òrìṣà wo ni wọ́n ń bọ lẹ́kọ̀ọ́ gbogbo alámọ̀ pé ẹ̀yọ̀ ni ó gbajúmọ̀ kò ní ìtumọ̀ pé gbogbo ará Èkó ní ń bọ ẹ̀yọ̀ àmọ́ òrìṣà Èkó ẹ̀yọ̀ lórúkọ ẹ̀ kí ni orúkọ òòṣà Ọ̀ṣun òun náà ni Ọ̀ṣun Òṣogbo àdánwò ni fáwọn tọ́lọ́mù bá fi kàn àmọ́ kò mí pé gbogbo àwọn ará Ọ̀ṣun ni wọ́n ń bọ Ọ̀ṣun Òṣogbo àmọ́ òrìṣà yẹn wà lù wọn tó jẹ́ pé wọ́n máa ń pè bọ́ òrìṣà wọn ni wọ́n ń ṣe níjẹ̀bú Agẹmọ kọ̀pamọ́ tó bá ti di àsìkò tí wọ́n ń ṣe òrìṣà Agẹmọ gbogbo àwọn tí wọ́n ń bọ òrìṣà yẹn wọ́n máa ṣe kínní wọ́n máa dìde tí wọ́n ní lé ní o kò sọ́jà o òní ní ọjọ́ tí wọ́n ń bọ òrìṣà ó wà láwọn ìlú káàkiri bẹ́ẹ̀ àmọ́ kò mí pé gbogbo àwọn oye tó wà ní Ìjẹ̀bú gbogbo wọn ni wọ́n ń bọ òrìṣà yẹn láàfin ní pé gbogbo àwọn aráàlú yẹn ní abọ̀rìṣà àní gbogbo àwọn ará Èkó ní abọ̀rìṣà èwo ni wọ́n ń bọ ní Ìbàdàn ọkọ̀ Ìbàdàn wọ́n máa ń pè bọ́ èmi ò rí rí oṣù wọrí wọ́n máa ń pè bọ́ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé òrìṣà Ìbàdàn ní kíni òkè Ìbàdàn ṣé gbogbo àwọn tó wà ní Ìbàdàn ní olórìṣà táwọn afa ńláńlá mẹ́mẹ́ táwọn mùsùlùmí tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ tí wọ́n ṣe dáwà tápọ̀ mẹ́rẹ́ pẹ́tẹ́ tán gbọ́ Ọlọ́run gbọ́ lọ́kùnrin lóbìnrin wọ́n á máa fi òrìṣà tí wọ́n bá ń pè bọ nílùú kọ̀ọ̀kan wọ́n á máa fi tì sílùú yẹn àmọ́ kò nítumọ̀ pé gbogbo àwọn aráàlú yẹn ni wọ́n ń bọ a ti gbọ́dọ̀ sọ pé ẹ̀yin aráàlú báyìí lápèjúwe ẹ̀yin ará Èkó abọ̀rìṣà ni àwa sọ pé ọ̀rọ̀ yẹn tún sọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sisters brothers wa Ọlọ́run wá ṣàánú àwọn ìlú mi tó jẹ́ pé wọn ò ní òrìṣà tí wọ́n máa ń pè bọ lápèjúwe Ìlọrin yí pé òrìṣà wa ń lọrin ni kò sí tí gbogbo wa máa ń ṣe kíni tá a máa ń pè bọ tọba sì máa kọ sọ ṣe ìbọ̀rìṣà wa jẹ́ níta lè fi pamọ́ tí wọ́n ní ọba kéde o wọ́n ní gbogbo aráàlú òrìṣà wa táwọn máa ń bọ ó ti yá o táwọn tó wà lábúròdù wọn máa wálé kò sí àjọbọ ni nílùú wa àdàbọ̀ ń bẹ àwọn àdàbọ̀ yẹn lè fi fẹ́ sàlàyé láàárọ̀ tọ́jú pé bọ́ọ̀ náà bá ń sọ pé a ló sàn àjọbọ̀ o ọkọ̀ rẹ ti àmọ́ àwọn tí wọ́n ń sọ yẹn ń ṣe àdàbọ̀ àwọn kan nínú wọn ń ṣe kínní wọ́n ń ṣàdàbọ̀ àdàbọ̀ yìí kì í wá ṣe Ìlọrin nìkan lọ́wọ́ ó wà l'Ógbómọ̀ṣọ́ àdàbọ̀ ó wà l'Ọ́yọ́ àwọn àdàbọ̀ ó wà ní bojama ó wà ní Ìbàdàn ó wà ní Ògùn state níbí ó wà l'Abẹ́òkúta ọ̀rọ̀ tí ń lọ lérí social media ọ̀rọ̀ tí ó yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ẹ̀ ni ká gbọ́ yé sí pé Ọlọ́run ọba aláàfẹ́ káwọn èèyàn ó dá òrìṣà mọ̀ lọ́lọ́run fi ní kọ́rọ̀ èèyàn ṣẹlẹ̀ torígbà tí ó ní àwọn òòṣà àjọbọ a sì rí i pé ń ṣe òòṣà àdábọ kí ni yàtọ̀ láàrin méjèèjì kí ni yàtọ̀ láàrin méjèèjì jama ẹni tí ń ṣe òòṣà àjọbọ òòṣà ní ń ṣe
ẹni tí ń ṣe òòṣà àdábọ̀ òòṣà ní ń ṣe kò sí tọ́kọ Ọlọ́run pẹ̀lú pé ẹ̀pọ̀ ńgbà tẹ́ ń ṣe àbí wọn nìkan ló ń ṣe sọ́ọ̀ṣà ti ń sọ̀ọ̀ṣà ọba àdárapọ̀ máa ń wọ̀nyẹn kẹjọ máa ṣe ìbá sì jẹ́ pé wọ́n lọ ń dá ṣe olóòṣà náà láàmà ṣe kíni láàmà pè ọ́ tábàdí wá ṣàlàyé àwọn òrìṣà tó wà nílẹ̀ Yorùbá yìí kálukú wà mọ̀pọ̀ tó wà ẹlòmíín ní ilé kéwú òun lọ̀gá ilé kéwú òun ni mo dírú bẹ́ẹ̀ olóòṣà sí ni àwọn wà nípa ẹnìkan lólóòṣà àwọn kàkà àwọn nǹkan tí èèyàn máa ń ṣe téèyàn máa fi ń di olóòṣà ẹni bá ti wá fọ́ọ̀lù sínú nǹkan yẹ kó lè túbà bóyá àjọbọ ni o àbí àdàbọ̀. alákọ̀ọ́kọ́ ibadatul asnam wal awthan nínú òrìṣà èyí tó gbajúmọ̀ òun náà ni ká ní ère àbí ká ní sọ́nàmọ́ mujassam nǹkan tá gbé kalẹ̀ tó ní ara tá a máa rí báyìí gẹ́gẹ́ bí ìta ti dárúkọ lẹ́ẹ̀kan gbogbo ẹni tí ń bá wọn participate nínú ìmọ̀ bọ omi egungun orò ẹ̀yọ̀ lágẹmọ Ṣàngó màálù ìyẹn ni wọ́n ń ṣe nílẹ̀ India màálù ni wọ́n ń bọ ẹni tó lè ra òbúkọ náà tó lóun fẹ́ fi ṣògùn kí lóun náà ń bọ kí ni ń bọ ń bò òbúkọ òun náà ń bọ ẹran ní tí wọ́n ń pè lẹ́bọ ni pé kọ́ fọkàn sára ẹ̀dá Ọlọ́run pé yóò ṣe tọ́lọ́run máa ń ṣe tó bá ti fi ọkàn sára ẹ̀dá Ọlọ́run pé tọ́lọ́run máa ń ṣe ó máa ṣe nǹkan àwọn ti di kíni ó ti dẹ̀bọ tó ń ṣe. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ní kul ya ayyuhal kafirun rí ànábì sọ fún wọn ipe gbogbo ẹ̀yin kèfèrí la a'budu ma ta'budun èmi ò ní bá yín sin tẹ́ ń ṣe kíni ní tẹ́ ń sìn kí ni wọ́n ń sìn maka al-asnam wal-awthan Láta Uzza Manata Hubal bí àwọn ẹ̀yọ̀ Ọ̀ṣun àwọn òkè Ìbàdàn bí náà gbogbo olúmọ̀ tọ́ba dásùkú ọdún Láta àti Uzza àti Hubal ọlọ́run ìlànà nábì sọ fún wọn pé èmi ò ní bá yín ṣe o èmi ò ní bá yín sin tí ẹ̀ ń sìn tọ́ba ti bá wọn sin tí wọ́n sìn kí ló ń dá yín ọ̀dẹ̀lẹ́bọ̀ tọ́ba ti participate ń bẹ̀ òsìtọ́ kan wá pé o ti ṣe hajj 1000 o ti lọ múra 100 sọ́n participate ń bẹ̀ ẹjọ́ ń bọ́ ẹlẹ́bọ̀ ni ọ òsìtọ́ kan pẹ̀lú pọ̀ ń bojú ẹnìkan wọ́n ní tẹ̀sùbá rẹ̀ gùn wọ́n ní ìmọ̀ wọ jàlábíà ó fi má kàsẹ́nu kọ́dà òun lọ́kọ́ lé kí ó gbogbo ìlú wọn òun lọ́kọ́ kọ́ mọ́sálásí ìlú wọn tí bá ti ń participate nínú wa ń sin ẹbọ àjọbọ yẹn kí láàmú pé ẹni tọ̀hún ẹlẹ́bọ wọn lọ jáde síta yọ máa ní àwa kì í ṣẹlẹ́bọ wọn lọ ọdún ẹbọ yá òdìdé náà eléyìí ló gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú nílùú tí yín náà ẹ̀yin náà lè má ní àjọbọ ẹ̀yin náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ kẹ́ ẹ máa gbógun ti àdàbọ̀ ń bẹ nílùú tí yín náà bàdàbọ̀ sí ń bẹ nílùú tiwa. Ọlọ́run bá ní wajnubni wa baniya an na'buda al-asnam anabi Ibrahim ó ní wọ́n Ọlọ́run mọ́sá lé mi jìnnà sí ká máa sin ère o ojúbọ mọ̀jà lójúbọ o èmi àtàwọn ọmọ mi. eléyìí ni ìbọ̀rìṣà tó gbajúmọ̀ tí wọ́n bá ní kílẹ̀ ń bọ nílùú yín eléyìí lọ́pọ̀lọpọ̀ máa ń reverse àwọn kan ní nílùú wọn àwọn kan ò ní ṣẹlẹ àwọn tó níyẹn kò ní tó mọ̀ pé gbogbo àwọn tó wà nílùú yẹn náà ni wọ́n ń ṣe ṣẹlẹ àwọn tí ò níyẹn tí wọ́n lájọbọ yẹn kò mí pé gbogbo àwọn aráàlú yẹn ni wọ́n máa ń ṣe òrìṣà àdábọ̀ ẹ bàbá ẹ gbọ́ Yorùbá yẹn ibi tó yẹ ká bá sọ̀rọ̀ sí nìyẹn kálukú wa ń pariwo èdè àyànjú kí ni ń pè lórìṣà ká lè mọ̀ pé wọ́n yé sàjọbọ ń bí àmọ́ wọ́n ń ṣe àdàbọ̀ kò sílùú tí wọ́n ti sàdàbọ̀ alẹ́ ní kò sílùú tí wọ́n yé ti ṣe kíni wọ́n yé ti sàjọbọ̀ àmọ́ kọ̀nfàmù ni pé kò sí ìlú ńlẹ̀ Yorùbá
tí wọ́n kì í ṣe àdàbọ̀ àti bá ti kàn sìn yín náà kálukú náà máa rí ká tètè túbà kọjọ́ tó lọ kò sí ní tó fẹ́ dà láyé ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàrú tó bá ti ń ṣẹbọ ẹ̀mí rẹ̀ ò dẹ̀ ní balẹ̀ sanulqi fi qulubi alladhina kafaru ru'ba bima ashraku billah ọlọ́run ní tí ẹ bá ti fẹ́ bọ́lẹ̀ èmi náà sì ní fi lọ́kàn balẹ̀ bọ́kàn sí ń jálù yìí ni mi ò tó máa jálù yìí. ọ̀rọ̀ àfàtọ́pa afúsọ́ tó fẹ́ fi ṣe oògùn ìlànà tẹ́lẹ̀ nígbà ọ̀ya ọ̀rọ̀ aládùn tó ń jẹ jáde àdó àti kódẹ lẹ́yìn ìgbà náà rọ́ọ̀kọ̀ ìyá ìlú tó ṣe kínní òun náà tó jálù wa sáwà nìkan làwọn ilẹ̀ Yorùbá gbogbo nǹkan bẹ́ẹ̀ tètè mọ́ ká yìí ní ẹbọ ni ká máa pa àyàn sógun owó àti ká máa ṣe kínní ká máa fi àdó ká máa fi ṣe protection àti ká máa pe ìràwá níyà àlìjànú rọ́ọ̀kọ̀ ìyá ìlú ẹbọ ní mẹ́tẹ̀ẹ̀ta sẹ́lẹ̀ ẹbọ làwa ní nílẹ̀ Yorùbá àwọn tá à ń pera àwọn Muslim tó jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dọ̀ àwa àfa kéwu ló ti ṣe kínní ló ti ṣẹlẹ̀ gbàdé mi wo bọ́dọ̀ ṣe ń lọ mo rí i pé àsìkò tó Ọlọ́run fẹ́ fẹ́ni tí ó mọ̀nà Ọlọ́run fẹ́ fẹ́ni tí ó mọ̀nà yóò sì sẹ́ni tó bá wù nù. àwọn ẹbọ tá a fura sí tí Allah kọ̀nfàmù nínú Kùránì pẹ́ bọ ni tí ò sí yàtọ̀ ń bẹ láàrin àwọn tí wọ́n ń ṣe àjọbọ àtẹlẹ́ kò sí yàtọ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe Ṣàngó àtẹlẹ́ tí mo fẹ́ kà yìí. alákọ̀ọ́kọ́ ṣíríkù da'wa ṣíríkù kí ni mo pè é yàtọ̀ lábàlẹ̀ ilm ṣíríkù da'wa òun náà ni kí ọmọ èèyàn kọ́ máa pe ọ̀kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run wípé kó ṣàánú bóyá ń pọ̀fọ̀ ń pe àwọn ayé ọlọ́fọ̀nlé ọwá ní òkè olórìṣà kí wọ́n ní ọ́ òun pe àwọn ayé òun pe àwọn àjẹ́ ká máa pe àwọn ànábì Ọlọ́run pé ká ràn wá lọ́wọ́ ya Rasulallah ẹ̀bọ ni ká máa pe òkú tó wà nínú sàárè ipe kó má gbàgbé wa kó kún wa lọ́wọ́ ìwọ ni wọ́n pè ní kò borí wọ́n ń bọ̀ sàárè Ògún irin ni ò gbọ́dọ̀ bọ́ àáfàá tó wà nínú sàárè ò gbọ́dọ̀ bọ́ bóòlù yẹn ṣe ń bọ̀ sàárè nígbà wọ́n bá dúró létí sàárè tó ń sọ fẹ́ni tó wà ń bẹ̀ pé kó má gbàgbé ẹ̀ kó ṣàánú ẹ̀ sóò ní máa ń ṣàánú yàn tani Rahman tani Rahim tani Arhamur Rahimin ọwọ́ lè ṣẹlẹ̀ bọ́ ẹni tí ń pe àwọn àlìjànú ya Rauqa ya Ilu ya Kashfa ya Ilu ya Qayqa ya Ilu ya Damdama ya Ilu ya Fata'ata ya Ilu gbogbo ẹni tí ń pe àlìjànú pátá nínú àwọn àlùfáà ẹlẹ́bọ ni wọ́n gbogbo ẹni bá ti ní ya kọ̀wájẹ́ Allahu lọ́wọ́ lẹ́yìn ya yẹ ẹlẹ́bọ ni Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní kul eré ànábì sọ fún wọn yí pé innama ad'u rabbi ọlọ́wọ́ bá Allah ọba mi tí ń tọ́jú mi òun lèmi ó máa pè wala ushriku bihi ahada wala ushriku bihi ahada wọ́n tó kí ó lọ́wọ́ pé ṣíríkù ti jáde ń bẹ̀ wala ushriku bihi ahada wọ́n ṣàgídí lérí ìmọ̀ anabi ni la ushriku ahadan bihi fi da'wati èmi ò nífẹ̀ẹ́ lóbi ìṣẹ́gbẹ̀ Ọlọ́run tí ma ń ṣe kíní tí ma pè tí ma ti ní sọ̀rọ̀ Suratul Jinn Quran 72 verse 20 gbogbo àwọn àpapọ̀ àwọn Tìjàníyà Sufi pátá tí wọ́n ma ní ya Shehu Ibrahim ya miskin ìjọ ẹlẹ́bọ ni wọ́n tí wọ́n bá mọ̀ pé ma ń sọ yẹn di ẹlẹ́bọ ẹni tí o bá mọ̀ yu'allam a máa fi mọ̀ tá a bá ti ṣàlàyé tó bá ti gbọ́ tó bá tún ní yá kínní kan tí ì bá jẹ́ Allah ẹlẹ́bọ ni ọ́. suratu kínní wa aya kínní Suratul Jinn aya kínní aya 20 lọ́lẹ́ kalẹ̀.
níbi ẹnu àwọn tí wọ́n ń ṣe tí mo wí táwọn náà sọ pé àwa kò kí bọ òrìṣà àjọbọ èyí tó ń dábọ̀ yẹn kọ́ nínú ẹ̀ aṣẹ́hẹ̀rẹ́ òun náà ni kéèyàn máa ṣoògùn owó lè tọ́lá bẹ̀ risk gbogbo ẹni máa ń ṣoògùn owó ibà gbogbo kìnnì kan fún wọn ní kó fi wẹ̀ wọn ní kó fi para wọn ní kó mú wọn ní kó jẹ wọn ní kó rí mọ́lẹ̀ wọn ní kó fi kọ́ àníyàn ni pé bóun bá ti ṣe owó máa dé mushrik ẹlẹ́bọ ni. ọ̀ya àwọn ní ká máa kà wọ́n lógun owó nílẹ̀ Yorùbá àwọn mélòó ni ó kù tí wọ́n máa jẹ́ muslim àwọn díẹ̀ few people kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àfa àwọn jálàbí ẹlẹ́bọ ibi tí wọ́n wà nìyẹn làwọn èéfì kírun lẹ́yìn wọn àì kírun lẹ́yìn àfa àwọn jálàbí ẹlẹ́bọ bàbá wọ mọ́sálásí tàbá ti rí pòun lọ́wọ́ à ń bẹ̀ apẹ̀yìndà aya Quran òun sọ sólẹ̀ náà òsólẹ̀ ìwọ afa ní òsólẹ̀ ńlẹ̀ alájà ń sáwọ́rọ̀ oníṣògùn tajà báyìí olóṣèlú máa jẹ́ mùsùlùmí pẹ̀lú yẹn wọ́n wá ní àwọn ọba wọn ṣe ọdún àjọbọ èyí tó ń dábọ̀ yẹn kọ́ ẹni bá ti ń bèèrè àṣìṣì lọ́wọ́ ẹ̀dá ọlọ́run ọba ẹlẹ́bọ ni ọlọ́run ọba ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́run ọba ní gbogbo ń tẹ́ǹsìn tí kò kí sọlọ́run Allah ti wà lọ́tọ̀ àbí ó ní gbogbo tó kù yẹn ọlọ́run ọba ní la yamlikuna lakum rizqa ọlọ́run ọba ní wọn ò ní agbára láti provide owó fún yín láti sọ yín di alárìsìkì fabtagu indallahi rizqa indallah rizq arísìkì ọlọ́run ọba ní ẹ wá arísìkì lọ́sọ́dọ̀ Allah ẹni bá wá arísìkì lọ́sọ́dọ̀ àwọn min dunillahi ńkọ́ kí ló dá yẹn jama ọ̀dọ̀ ẹlẹ́bọ láti sọ ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé gbogbo ṣe ọlọ́run tí bá ń dá ṣe tó bá ti gbà pé ní kíní kan tó lè ṣe ó ti dẹ̀lẹ́bọ wa yarzuqu man yasha ọlọ́run yẹn tó bá wù ú nìkan lòun máa ń fún lárísìkì kì í ṣẹni tó wù ẹ̀yin òun nìkan ló wà ní díẹ̀ ta ló sọ ọ́ dolówó Allah tó bá gbéṣẹ́ mi pé kíní kan ló sọ ọ́ dolówó ó kì í ṣe muslim Suratul Ankabut aya 17 àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mùsùlùmí tí wọ́n yé sáájò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣé wọ́n kì í ṣògùn owó fáwọn èèyàn ẹni tí ń ṣe ògùn owó àtẹni tí ọlọ́lẹ̀ bẹ̀ẹ́ kọ́ bá wọn ṣe àwọn méjèèjì jọ nígbàgbọ́ yẹn náà ni ìgbàgbọ́ náà ni máa mú yẹn di ẹlẹ́bọ àwọn tá ń lọ bí Ọ̀ṣun wọn gbàgbọ́ náà ni pé táwọn bá débẹ̀ lọ́dún tí ń bọ̀ arísìkí àwọn ṣe kíni yọ pọ̀ sí àwọn tá ń bẹ ajá sérí Ògún wọ́n gbà pé táwọn bá ti ṣe ọ̀nà ó ṣe kíni ọ̀nà ọ̀là kíni yàtọ̀ ó sì yàtọ̀ màálù pupa màálù funfun ojú màálù 16 tó bá ti jẹ́ nítorí owó ẹlẹ́bọ ni ọ́ ìwọ tá a bá ti sọ fún tó bá ti gbọ́ àwọn oníkẹrùn lẹ́yìn tó bá kú wà ní kọ́lọ̀nkẹ́ ọ torí mẹ́ta mọ́ṣẹ̀ríkà ó kú lẹ́lẹ́bọ̀ ni bóòlù àti ní ma dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn àtàjẹ́ alùsùnnà wal jamaa àdúrà wa máa ń ṣe tàbá ní ìdòwò tàbá ti sọ yóò fún wa ní tó bá wù nígbà mi yóò fún wa tí ó pọ̀ rẹpẹtẹ nígbà mi yóò fún wa níwọ̀nba nítorí dáadáa tó ní pẹ̀lú wa. inna Allaha huwa Razzaq ní ti gbogbo àjọ kanú Kùránì nígbà wọn ẹni tí ma ń ṣe ní wáyé tó wá jáde tó ń wá lọ́bọ̀ mi ẹwà bẹ́sìtà yìí ní àwa kò kí ṣẹbọ ẹ̀tọ́ ọ̀rọ̀ yẹn sọ ẹ sọ pé a kì í ṣẹbọ àjọbọ àmọ́ a máa ń ṣe ẹbọ àdàbọ̀ ẹ wí kó kílẹ̀ fáwọn yẹn. bí mùsùlùmí ọba àmọ̀ tó mọ̀ ẹbọ kò sí bí òsì ní kulẹ̀ lẹ́bọ ló ṣe bùkátà kọ́ ọmọ kéwú lọ́dọ̀ àwọn afáàtọ̀ ọmọ kéwú. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹbọ tá a máa ń dábọ̀ nílẹ̀ Yorùbá òun náà ni asihru lil hirz wal isti'adhatu bil jinn òun náà ni ká máa wá ìdáàbòbò lọ́sọ́dọ̀ àlìjànnú nípasẹ̀
oògùn sọ ni wọ́n gbélé wa lọ́wọ́ tá là ń wá ìdáàbòbò lọ́sọ́dọ̀ rẹ̀ gángan aljannu al-isti'adha bi ghayri Allahi shirk ìmọ̀ wá ìdáàbòbò pẹ̀lú nǹkan tí kò kí ṣe ọlọ́run tí kò kí ṣàdúà sọ́dọ̀ ọlọ́run ẹbọ ni. Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmà bẹ́ẹ̀ Ànábì ní inna mina ruqa wat-taba'ima wat-tiwalata shirk kí ni Ànábì pé o shirk Ànábì ní gbogbo ẹni tí bá ń de nǹkan mara ń so nǹkan mara àbí ń pè ń pèkúpè ń pè àwọn èso àbí ń lọ lè sògùn fẹ́ ọ̀ràn àlìjànú sí ọkọ rẹ̀ kọ́ máa nífẹ̀ẹ́ ọ̀ràn àlìjànú sọ́gà rẹ̀ kọ́ máa nífẹ̀ẹ́ ọ̀ràn àlìjànú sáwọn jàmọ́ ẹ̀ àtàwọn ọmọlékéwẹ̀ ọ̀ràn àlìjànú sáwọn aráàlú ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àgbà Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí bá ń ṣe kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí Ànábì ní ẹlẹ́bọ ni ó ti wàhálà ẹni tí sùn kan má di tí sùn kan kọ́ kí ló fẹ́ kíkíní ò ṣe ó fẹ́ kọ́ sọ́hun níbi aburú tí tó ń bọ̀ nílẹ̀ Yorùbá léyìí tó gbajúmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìlú nílùú tiwa àti nílùú tiyín náà òun náà ní káwọn èèyàn ká máa kí òkà bọ́wọ́ nígbà míì wọ́n pè ní òkà kúsárín nígbà míì wọ́n pè ní òkà jíjọlá ànábì gbogbo ẹ̀ náà orí ibú ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n tún fi ẹbọ ti sọ́dọ̀ ànábì tó wá pẹ́ bọ́ rẹ́ wọ́n mọ̀ pé tó wọ́n bá dákọ̀ ànábì sí wọn ò ní rẹ́ bọ́ yẹn ṣe kíní ò ní ríta ṣé ànábì lè sọ́ra ẹ̀ dépò tí owó kọ rẹ̀ tí ó wà sọ wa nílẹ̀ Yorùbá tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ń ṣíngbẹ́rẹ́ ẹni tí ń gbé àwọn ìṣolóṣà àti gbọ́ àṣe àjọbọ jáwọ́ rẹ̀ ìdíkà wọ́wọ́ ẹ̀ jáwọ́ bàrá àdí rẹ̀ sífìlà rẹ̀ síláwà ní káwọ́ bàbá ní báǹkan bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní wa imma yanzagannaka minash shaitani nazghun fasta'idh bi Allah ọlọ́wọ́ bá ní gbogbo àti Èṣù bá fẹ́ kọlù yín àbáwọn ọmọ rẹ̀ ẹ tètè sásọdọ̀ Allah kó lè protect yín kó n bí aburú Èṣù ibo là á sá lọ tẹ́lú bá ń bà yẹn ibo là á sá lọ tíyẹn bá ń sáfọ́ta tíyẹn bá fẹ́ kásà sí ó bóyá ibo là á sá lọ jàmá tíyẹn bá fẹ́ kójú burúkú ọwọ́ yẹn láyé ibo là á sá lọ jàmá ọ̀fẹ́ kí má tó gbọ́ ta ló pè ọ̀fẹ́ lásìtẹ́ǹtì ta ló so mọ́ ṣé gbogbo mùsùlùmí ni wọ́n wá máa ń ṣe ẹbọ yẹn ká máa lọlé wu àwọn ṣéwù ọ̀yá ẹ̀dí ká máa lọlé wu àwọn ṣéwù ẹ̀dí ká máa lọlé gbogbo àwọn alájà àwọn náwó sí díẹ̀ sí ẹ̀dí ká lọlé tú abẹ́ pílò àwọn èèyàn abẹ́ awọ ìtẹ́ táwọn èèyàn fi ń kírun ní sàdúà ẹ̀dí àwọn tó wà lábẹ́ àbá ti wọlé ẹ̀dí àwọn àbá wọlé kí ló wà ń bẹ̀ ẹ máa lọlé gbogbo àwọn àfa tán láwọn ìṣẹ̀lẹ̀ bọ̀ ẹ padà rí pa àwọn kan bẹ tọ́jú pé wọ́n ń ṣẹbọ bóyá wọn mọ̀ káwọn ń ṣe kíní bóyá wọn mọ̀ káwọn ń ṣẹbọ. Suratul A'raf àyà 200 lọ́wà Ọlọ́run fi ní ẹ̀sà sọ́dọ̀ Ọlọ́run fasta'idh billah Ọlọ́run sọ fún anábì pé kó gbogbo àná la mọ̀ àmọ́ ìsìlámù tá à ń ṣe àgbọ̀ yé Ọlọ́run ní kólera anábì sọ pé a'udhu àlìtẹ́jì o èmi ọ̀ máa sá pamọ́ a'udhu ìmọ̀ wá sọ bi rabbil falaq pẹ̀lú rọ́b tani rọ́b ó ti parí ọ̀rọ̀ táwọn sọ yìí ti yé bíríkìlà ó ti yé mẹkáníkì bi rabbil falaq ó ti yé civil servant ó ti yé lọ́yà àmọ́ kò lè yé ìmáàmù àfi ìmáàmù tọ́lọ̀ bá sàn kò lè yé àfa àti ń jẹun nídìí jálàbí ẹ bọ́ ọlọ́run ní kúl eré anábì máa sọ pé a'udhu èmi ọ̀ máa wá ìdáàbòbò bi rabbil falaq pẹ̀lú ọlọ́run ọba tó ní àṣùbà min sharri ma khalaq níbi aburú ń tọ́da níbi aburú ìbá aburú là ń sá fún jama ẹnìkan ló sọ̀rọ̀ yẹn fún mi nínú ẹni tí mo fọkàn balẹ̀ sí
ó ní àwọn afá kan kójọ wọ́n lè bá wọn tán wà nínú ìjọba wọ́n ní ká fáwọn lẹ́ran ọdún láwọn tán bá fún wọn lẹ́ran ọdún wọ́n gbẹran àwọn wọ́n yẹn ra wọn jẹ àwọn kan rẹ̀ran gbà àwọn kan ò rí ẹran gbà ó wá di ọdún kejì wọ́n tún wá gbẹran míì ẹni tí ọ̀rẹ́ ẹran gbà yẹn náà àwọn àlùfáà yẹn òun wá jẹ́ àwọn tí wọ́n máa ń dín nǹkan mọ́ra wọ́n wá ní wọ́n fẹ́ pín ẹran òun náà wá dìde ńlẹ̀ ẹran léyà bóyá 35,000 ni wọ́n tàn gbà yẹn ọwọ́ jòkólẹ̀ wọ́n bínú ẹni wọ́n bá bí dalé ní kọ́ mọ́ ṣe kíní wọ́n máa fún un lẹ́ran tó èkejì wa ní ṣe sòrò wọ́n fún ọ ó ní tí wọ́n bá fún òun ti gbé nǹkan sí ara ń bí nǹkan bẹ́ẹ̀ lára wọn lọ́ba ní kọ́ kálọ̀ kọ́ wá wò lẹ́ńkulẹ̀ wọn lọ́ba sí agbádá wípé wo arọ́bì ni ẹ ìmáàmù mọ́sálásí kan ni o tóun náà ń kí jímà fún àwọn èèyàn ṣé ìsìláàmù táwọn ọmọ bá yín ṣe nìyẹn ìsìláàmù dọ̀tí ìsìláàmù tí ọlọ́run fà nábì kọ́ yìí nígbà lè mọ́mọ́ bá ń gbé gbére ọdẹ rìn ẹ wá ní àbọ̀rìṣà ń lu yín ẹni kò sẹ́nìkan tí ń bọ̀rìṣà ẹ̀wọ̀n kò sájọbọ ni àdábọ̀ ṣe kínní àdábọ̀ wọ̀ lọ́wọ́ àwọn èèyàn táwọn yẹn ń bọ̀ rẹpẹtẹ jama ọlọ́run bá ní má dákẹ́ kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri wọn dákẹ́ ní sharri aburú ni wọn dákẹ́ ìdáná bíi máa ka falaki máa ka nas torí kíni torí protection àpé ọ̀sá burú àmọ́ ọlọ́run bá tọ́ da burú yẹn láṣẹ kíni ayéhùn lálọ́ lè sásọ́dọ̀ ẹ̀ làwọn fi dé nǹkan mọ́ra àyẹ̀sùn nǹkan mọ́mọ́ tó àyẹ̀sùn nǹkan mọ́lé ẹ̀ lè dé lálòsùn náà kẹ́ bá nǹkan tẹ́ sọ̀rọ̀ kò sí ṣọ́ọ̀bù wa èyí ń kọ́ ẹ má jẹ́ àtàrà wa mọ́ èyí táwa ń sọ yìí ìkìlọ̀ ní fẹ́ni tí wọ́n bá gbọ́ kọjọ́ tó ṣe kíní ọjọ́ tó lọ á sì máa sọ á máa wá bẹ́ẹ̀ lọ́n fún yín ní kọ̀rọ̀ pé kọ́lọ́n kó sí ọkàn yín kẹrù òdodo á máa ṣàdúrà fún yín ní gbangba á máa ṣàdúrà fún yín ní kọ̀rọ̀ kọ́lọ́n ọba aláàkọ́mọ́jẹ́ kú lẹ́lẹ́bọ̀ nínú àwọn ash-shirkiyyat al-muntashira fi biladi Yorùbá nínú àwọn ẹbọ táwọn yẹn kára bọ̀ tí wọ́n máa pé òun ìṣẹ̀lẹ̀bọ̀ àwọn ìṣẹ̀lẹ̀bọ̀ tí wọ́n sì ń ṣe iddi'a'u ilmul ghaib òun ni kéèyàn máa gbà pé òun máa tí ó ṣẹlẹ̀ lọ́la sífàtún min sifatillahi azza wa jal nínú àwọn ìròyìn táwọn máa fi ròyìn Ọlọ́run nìkan òun náà ni alimul ghaibi wa shahada la tushriku billah fi sifatihi wala fi asma'ihi Allah subhanahu wa ta'ala ó ní alimul ghaibi wa shahadati fata'ala amma yushrikun fata'ala amma yushrikun ashraka yushrikun gbogbo àwọn tó kéwìn tí ń sọ yìí kílẹ̀ àbí ọ̀sán ẹni tí ó gbà yóò gbà ẹni tí ò ní gbà oníṣẹ́kíní ò ní gbà yóò ní islam maka nìyẹn ọ̀tọ̀ ní islam lẹ Yorùbá al-islam fi biladi Yorùbá ọlọ́wọ́n bá aláàníkan òun ló mọ kọ̀kọ̀ àti gbangba àti kọ̀kọ̀ bákan náà lórí lọ́dọ̀ Ọlọ́run o wa ta'ala Ọlọ́run bá ní ọba yín wá tóbi kọjá amma yushrikun kẹ́ẹ̀tún fẹ́ lómi tí sẹ́gbẹ̀ẹ́ ipò náà rí náà ipò náà máa tó ṣe kíní nítọ́pamọ́ àbí nígbà Ọlọ́run sọ̀rọ̀ tán tó sì sọ amma yushrikun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí là ń gbọ́ yé yẹn nítọ́kọ́kọ́ sọ yìí náà ní rìfáàsì náà Suratul Mu'minun àyà 92 lọ́wọ́ nílẹ̀ Yorùbá àwọn mùsùlùmí lọ́sàn yìí lé ọ̀sán yìí àlìjánu ni wọ́n ń pè bẹ́ẹ̀ yóò máa fọhùn wọ́n ní bàbá o wọ́n ti dé o kí ni ń ṣe wọ́n ọ̀sán yìí ó sì máa sọ̀rọ̀ àlìjánu ni o èèyàn tí àṣetánì padà wá juwọ́lẹ̀ fún tí ń fi ń sọ̀rọ̀ tí ń fi ń sọ nǹkan tí ó rí tí wọ́n sọ fún
ẹ rò pé àwàdà ní nǹkan yẹn arákùnrin yẹn ti bọ́ ó ti gbára lé ó ti fún láwọn ẹ̀tọ́ ẹ̀ ó ti sọ́dọ̀ lọ́hùn ó ti kì í ó ti bẹ́ẹ̀ kó tó di pé yọ̀ọ́ máa wá jíṣẹ́ fún káàdì àná tó máa jíṣẹ́ fún yẹn jàmá ẹ̀yẹn ti bọ́sọ̀ sílámù lẹ̀ anabi Suleiman nìkan ni Ọlọ́run bá aláàrọ̀ àwọn àlìjànú fún kó máa pa wọ́n láṣẹ kó máa rán wọn ṣẹ́ sórí ìwọ́tọ̀ jáfà tó ní ó fẹ́ máa lu àlìjànú kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ọ̀dẹ̀lẹ́bọ̀ yóò ní àwọn kankan tí ó sọ fún ọ pé ọ máa ṣe kóhun tó máa jíṣẹ́ fún ọ gbogbo àwọn àbádán lọ sáyìn yìí àtàwọn tí wọ́n ń lo ọmọ kí ni wọ́n jàmá ẹlẹ́bọ̀ àní tí Ọlọ́run ṣe tàbá dìgbà pẹ́ nìkan náà tún ṣe nítorí Ọlọ́run lóhun mọ̀ tàbá gbà pẹ́ lómìnà tún mọ̀ èyàn ti dẹlẹ́bọ̀ kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah Ọlọ́run bá nínú sánmà àtilẹ̀ kò sẹ́nìkan tó máa ń tọ́pa ọmọlẹ́yìn Allah nìkan tó bá dìgbà pẹ́ lágbájá orí náà ọmọ kọ̀kọ̀ anta mushrik wa huwa mushrik ìwọ àtòun ẹlẹ́bọ̀lẹ̀ yìí méjèèjì nínú àwọn shirkiyatil muntashira fi biladi Yorùbá tó jẹ́ pé gbogbo wa á lọ lè sàkólé kan lérí ìmọ̀ tawhid òun náà ni adhabu li ghayrillah ká mú dábà tọ́lọ́wọ́n bá aláàdá eṣinṣin ni o kòkòrò ni o labalábá ni o ẹyẹ ni o adìẹ ni o ewúrẹ́ ni o òbúkọ ni o àgbò màálù ọmọ èèyàn Abrahamu tó bá tiẹ̀ débi ọmọ èèyàn yẹn ìtawà àlìjànú fẹ́ gbà nìyẹn àwọn náà wọ́n máa ń gbọ́ orúkọ dúdú orúkọ funfun wọ́n máa ń gbàgbọ́ wọ́n máa gba màálù lọ́wọ́ àwọn tí wọ́n bá ń sìn wọ́n gbogbo ntọ́lọ̀ ń dá kaba ti pa lẹ́mìí pé afẹ́fẹ́ súnmọ́ èṣù èyàn ti ń ṣẹbọ èyàn ti di kíni jama ẹlẹ́bọ wọ́dìdì ó ní ẹ̀kì ìṣẹlẹ́bọ ó sì ní àwọn dábàá kan tó ti kó sínú ajere ó lè jẹ́ gbìn kọ́mọ́ bá sá lọ ó lè jẹ́ àwọn ẹyẹ kọ́mọ́ bá lọ lẹ́mìí pé tọ́ bá ti délé ọ máa lọ lè pa wọ́n ọ máa fi bọ Ògún àbí ọ máa fi bọ ọṣẹ ó pọ̀ ọṣẹ tán ó gírí adìẹ sí ó ro ẹ̀jẹ̀ sí wọ́n ro ẹ̀jẹ̀ ọmọ tuntun sínú ọṣẹ nílẹ̀ Yorùbá yìí táwa ó fún sínú ọṣẹ àbí ẹni tó pa yẹn kí ló fi bọ sọ́lọ́run ló fi bọ Ọlọ́run ní ká nẹ́bí Ibrahim ọmọ pa nẹ́bí Ismail àbí Ọlọ́run fẹ́ ká máa fi ọmọ èèyàn ká máa fi ṣe kínní ká máa fi sìn òun àgbò lọ́lọ́run padà fi rọ́pò àtọ́mọ èèyàn o àti màálù àtàgbò àtẹwúrẹ́ o gbogbo tí ma ti mí kọ́dà bó jẹ́ ìsinsin tó bá ti já báyìí tó pa nítorí pé o fẹ́ ṣe oògùn kan àbọ̀ o fẹ́ bọ òòṣà kan o ti dẹ̀lẹ́ bọ Ọlọ́run ní wa ma dhubiha ala nusubi Ọlọ́run bá ní inú àwọn ẹran tẹ́ gbọ́dọ̀ jẹ láyé òun náà ni ẹran tí wọ́n bá pa sérí òrìṣà tí wọ́n bá ti pa tán tí wọ́n bá wá ṣe Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jẹ wa ma dhubiha ala nusubi lọ́sẹ̀ yẹn kò sí yàtọ̀ láàrin ẹni tí ń pa já sérí Ògún àti wọ́n tó ń pa díẹ̀ sérí ọ̀sẹ̀ ẹlẹ́bọ̀lẹ̀ yìí méjèèjì Ọlọ́run ọba ó ní kul inna salati wa nusuki yẹn òun ni wa dhabuhi ká máa pa nǹkan abẹ̀mí wa mahayaya wa mamati lillah rabbil alamina la sharika la ṣíríkù jáde àbí ọ̀jáde torí wọ́n tó bá kéwú kọ́ ọmọ ọmọ pé ń tà ń sọ nítorí yé wa Ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ kírun ẹ gbọ́dọ̀ fẹ́rẹ́ kan lẹ̀ kẹ́ tẹ̀fẹ́ ní kankan ẹ sì gbọ́dọ̀ pa ẹran fún kankan pé ìbá jẹ́ pé ẹ pa fọlọ́n bisimilah wallahu akbar ẹran léya ẹran tá a pa maka ẹran tá a fẹ́ jẹ ẹran kó ma àmọ́ wọn ni wọn bẹ̀rẹ̀ wá wọn ni wọn fẹ́ fẹ́ràn bọ orí fún ẹ wọn ni wọn fẹ́ fi adìẹ wọn fẹ́ fi ṣiṣẹ́ fún ẹ tó o bá ti mú lọ tó o bá ti pa o ti kú ní muslim fasalli li rabbika wanhar Allah ní kẹ́ máa pẹ̀rẹ̀ fún òun náà lẹ́sìn kẹrùn fún àti irun àti ká máa pẹ̀rẹ̀ ìjọsìn méjèèjì àìsí fún ẹlòmíì níjọsìn lẹ́yìn Allah wala yushrik bi ibadati rabbihi ahada kéwù yẹn ti yí àwa lójú a máa tú àwọn èèyàn kalẹ̀ nínú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ṣaitan ká máa mú àwọn èèyàn jáde nínú òkùnkùn ṣírkì
bọ́ sínú ìmọ́lẹ̀ tawhid suratul an'am aya 162 ló wà ibi wọ́n ti ní kọ́ ọmọ pẹ̀ràn fún nǹkan mi àfikọ́ pàǹtórí Ọlọ́run nìkan suratul an'am aya kínní ibi wọ́n ti ní ká máa la olóńgbò mọ́lẹ̀ suratul kínní al-an'am aya kínní 162 Ànábì ní la'ana Allahu man dhabaha li ghayri Allah Ànábì ní kò ní dáa fún gbogbo ẹni tó bá pẹ̀ràn láì ṣe pọ́pá fọlọ́ Ànábì ti ṣépè yẹn kalẹ̀ fún kò síbi yẹn ó sì máa mú ẹran lọ́lé ológun tí wọ́n máa pẹ̀ràn fún yàn ọ̀rẹ́ wọn ní àwọn ayé wọn náà ti pín ẹran yìí àwọn fẹ́ gbẹran míì táwọn fi rọ́pò ẹran tiẹ̀ tí wọ́n ti pín Ànábì ti ṣépèlé gbogbo yìí àti wọ́n tó mú lọ àtẹni tí wọ́n pa àwọn àfáà máa ń fa orúkọ àlìjànú ńlẹ̀ Yorùbá ń bí tálìjànú sọ fún wọn yìí pé tí wọ́n bá ti pín orúkọ yẹn tán kán lọ lè dẹ̀jẹ̀ sílẹ̀ mọ́rin káàkiri mọ́ o ibi ọ̀n lọ nínú súnà lọ dédé ẹ bá ń ṣàdúrà nígbà mi orúkọ àlìjànú yẹn ni wọ́n máa ṣe kíní wọ́n máa fà nínú ilé rẹ̀ àwọn ya ara ọkọ̀ ya ìlú iná ni gbogbo àwọn ìrìnàjò kó ya wọn ya fọ́tọ̀ àtọ̀ ya ìlú ya kàṣífà ya ìlú ya dámúdámà ya ìlú ya kọ́ ikọ̀ ya ìlú àwọn orúkọ burúkú yẹn ọkọ̀ àlìjànú tí wọ́n bá pe àwọn orúkọ míì tánú àwọn orúkọ yẹn tí wọ́n bá pẹran ẹ̀jẹ̀ àfáà yẹn máa gbẹ àwọn àlìjànú yẹn ni wọ́n kó sílẹ̀ wọ́n máa gbẹ lẹ́jẹ̀ àwọn máa pé tó bá ti pẹran fáwọn ó ti kú muslim kí àlìjànú ó sì gba islam lọ́wọ́ yàn òun náà ní tájẹ̀tì ẹ̀ tó ga jù kó tó wá fà rẹ̀ sí ọlọ́jọ́ alẹ́ lẹ́yìn kádàrá Ọlọ́run wa mina shirkiyat al-muntashira fi bilad Yorùbá nínú àwọn ẹbọ tọ́lọ́mọ́kéwú ẹbọ tọ́lọ́mọ́kí ni jama tọ́lọ́mọ́kéwú tọ́lẹ́ pé àwọn oníkéwú ni wọ́n máa ń ṣe tí wọ́n fi ń kọ́ṣẹ́ àwọn ẹlẹ́bọ ṣáájú òun náà ni shirikul hulul òun náà ni ká gbà pé Ọlọ́run Ọba Allah máa ń sọ̀kalẹ̀ sára ẹ̀dá rẹ̀ àwọn méjèèjì wọ́n wá di nǹkan kan náà wal i'tiqadu anna Allaha halla fi makhluqatihi àwọn Súfì ni wọ́n lẹ́bọ yẹn láfi ní má ṣe Súfì kọ́ má di ẹlẹ́bọ tó bá ṣe dáadáa ó padà já sínú agbó ṣíríkì ọ̀kan nínú àwọn àgbà wọn ó ní ar-rabbu abdun wal abdu rabbun ya layta shi'ri manil mukallaf ó ní ar-rabbu abdun ó ní ẹ bá ti rí Allah náà ní ẹrú ẹ̀ wal abdu rabbun ẹrú náà ní Ọlọ́run Ọba rẹ̀ Allah lẹ́rú ẹrú ní Ọlọ́run Ọba rẹ̀ ya layta shi'ri ay ya layta ilmi manil mukallaf ó ní ọmọ ṣe tó ń wá ìmọ̀ hakíkà ó ní manil mukallaf ìwọ́n bèèrè lọ́wọ́ àwa oníṣẹ̀ríà wípé ta ni wọ́n ní kó máa kírun sí ta ni wọ́n ní kó máa gbààwẹ̀ ẹ kàn fẹ́ fi para yín ta ni wọ́n ní kó máa lọ hajj ta ni wọ́n ní kó fi owó èlé lẹ̀ ta ni wọ́n ní kó máa ṣe sinansi manil mukallaf nígbà wọ́n jẹ́ pé òun náà ni ìwọ náà ni òun kí ló ń disturb ara ẹ sí gbogbo tó bá ti ń ṣe Ọlọ́run náà ní ṣe kíní Ọlọ́run ní ṣe eléyìí ó kórí bú bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Súfì ilẹ̀ Yorùbá làwọn ṣe kó láàrin wọn eléyìí kófòrò ṣíríkù ní ẹbọ ni ìntẹ́ni ẹ bá ti ń ṣe wọ́n ní Ọlọ́run ní ṣe kíní Ọlọ́run ní ṣe laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu ibn Maryam Ọlọ́run ní kèfèrí ni wọ́n gbogbo àwọn tí wọ́n ní Masih Ànábì Isa ipe ọmọ Maryam ipe Allah lòun náà Ọlọ́run bá ní àwọn tí wọ́n ṣàṣejù yìí Ọlọ́run bá ní kèfèrí ni wọ́n Suratul Ma'idah Quran 5 verse 72 eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn ní tasawuf wọ́n ní innani ana Allah tàbí àníbà kò sí látàn yóò ní innani ana Allah ana Allah ó ní dẹ̀lílì rẹ̀ nù ó ní ẹ̀rí rẹ̀ ní ẹ̀ ibi Ọlọ́run ti sọ fún Ànábì Mùsá pé Mùsá o mo fẹ́ ránṣẹ́ o èmi Ọlọ́run èmi ọba rẹ̀ ní pé ọ́ innani ana Allah ẹ̀rí tán mú wá ana Allah pé gbogbo ana Allah anta Allah huwa Allah
ló máa ní huwa la ilaha illallah la ilaha illallah yóò mọ̀ sọ sínú pé ana la ilaha illallah la ilaha illallah tó ní ọmọ bọ́ lójú ẹ̀ ní o wa la ilaha illallah la ilaha yóò ní ana la ilaha illallah wa la anta la ilaha illallah wa la. ṣe n ta nabi mu wa ni sí ẹ̀sìn ta nabi Muhammad mu wa ni tó bá ti dépò kan nínú tasawuf gbogbo tí mi láyé ọ̀nà lọ́lọ́run á lè jiyàn rẹ̀ ní tí wọ́n ń ṣe ń bẹ̀ ni ẹbọ ni o bó bá ti dọ́lọ́run tọ́lọ́ ń dìwọ́ náà ó ti di kíní ó ti dẹ́lẹ́bọ ẹrú lọ́ọ́ máa jẹ́ Allah ni ó máa jẹ́ ọba rẹ̀ ẹ̀dá lọ́wọ́ máa jẹ́ Allah ni ó máa jẹ́ ọba dẹ́dà ẹni tí ó máa sin Ọlọ́run ni wọ́ Allah ló máa sìn nínú àwọn shirkiyat al-muntashira fi bilad Yorùbá sẹ́rí gbogbo àwọn tí wọ́n ṣe wà la ilaha illa Allah àwọn náà ti jáde wọ́n ní àwọn kì í ṣẹbọ àwọn náà ní àwọn kì í ṣẹbọ náà wọ́n mọ tẹ́ ń pè lẹ́bọ là ń ṣàlàyé a sì mọ àyàwá àmọ́ àyàwá o àtàwọn ẹ̀rí náà la gbójúlé àmọ́ ẹ̀rí táwa ń kà kò yé àwọn ìlà tí ń ṣàlàyé fún wọn àti ń fàdúrà tì í kí kọ́lọ́n yóò yé wọn bó ṣe yé àwa kan lè jìnnà kó ń bẹ̀ kí gbogbo wa ká lè jọ ṣe oríire nínú àwọn shirkiyat wọn náà ní shirku tasarruf wal i'tiqad anna ba'd al awliya lahum tasarrufatun fil qawn yudabbiruna umur Allah nínú àwọn ẹbọ tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé òun àti kéèyàn máa ṣe òòṣà àjọbọ nǹkan kan náà ni wọ́n òun náà ni kéèyàn gbà pé àwọn kan bẹ nínú ayé tí wọ́n kì í sọ Ọlọ́run tí wọ́n máa darí ọ̀rọ̀ ayé láì ní màsí Ọlọ́run àwọn náà ní agbára lọ́tọ̀ tọ́lọ́wọ́n máa ṣe kínní tọ́lọ́wọ́n máa tijú wọn wípé kí lẹ fẹ́ ká ṣe kí ló wù yín láti ṣe ọ̀dọ̀ àwọn Sufi náà láti rí ọlọ́kan nínú àwọn obìnrin tí ò bímọ rí ó wá bá àfa kan náà àwọn àfa Sufi ó lóun òun ọ̀rọ̀ ọmọ bí àfa yẹn wá ní díkábẹ́ lọ́wọ́ àwọn màláyíkà táwọn ń sánmọ̀ pé sí bẹ́ẹ̀ ni lóòótọ́ náà bá kọ́ńtàtì àwọn màláyíkà ọ̀gá àwọn màláyíkà wá ń sọ àwọn tán fi sídìí ètò àwọn ọmọ bíbí wọ́n wá ń béèrè pé lágbájá lọ́mọ ń bẹ̀ wọ́n ní kò sọ́mọ fún o Ọlọ́run kọ́ ọmọ fún o àgàn lọ́wọ́ ń bí o wọ́n ní màláíkà wo ní sọ̀rọ̀ mẹ́ wọ́n lọ dárúkọ rẹ̀ ipò sọ pé kọ̀ lọ́mọ ń bẹ̀ yẹn ibi àwa dé ní ọ̀dọ̀ Ọlọ́run ibi ipò tá a wà níwájú Ọlọ́run wọ́n pàṣẹ ń sìn pé yóò bímọ kan wọ́n ní màláíkà wa sọ pé àfa àníkọ̀ sọmọ ó ní bó ṣe tún sọ yẹn ó di ìbejì tó bá ṣe kínní lọ́mọ bí wọ́n ní màláíkà sọ pé àfa ò gbọ́ níṣẹ́ àní wọn kọ̀ kankan síbí ó ní àwọn tó ń wíwá ṣe wòlíì Ọlọ́run lóko ó sì máa bí bẹ́tà gbogbo àwọn eléyìí ẹ dákun ṣé ó tún ṣe sọ fáwọn èèyàn láyé mọ́ walam yakul lahu waliyyun minadh-dhull Ọlọ́run bá ní kò sí wòlíì kan tọ́lọ́mọ ń tẹríba fún walam yakul lahu waliyyun minadh-dhull Ọlọ́run ò ní ọ̀rẹ́ kan tí ń ba búbú fún tí ń fọ̀rọ̀ lọ pé ṣé ká ṣe ṣé ò ní yíwọ́ tá a bá ṣe kò sí àyà kọ́ra mọ́ka yé jama wa kabbirhu takbira Ọlọ́run ní ẹgbẹ́ Ọlọ́run tóbi o ẹgbẹ́ mi tóbi nínú ọkàn yín nínú àwọn yín gbogbo àwọn eléyìí àwọn táwọn rán lẹ Yorùbá nìyẹn o Islam lẹ Yorùbá ó bùkátà àtúnṣe àwọn yẹn dẹ̀ wá pọ̀ pé rẹpẹtẹ lérí gbogbo tá à ń sọ yìí àwọn ẹni yẹn tí wọ́n ní wọ́n máa ń darí ètò ayé mọ́lọ̀ lọ́wọ́ ni wọ́n ń pè ní al-aqtab al-autad ní igbákejì àwọn RMQK ní fi ń fèsì fún wọn yìí pé àwọn arókàyà ìlú tàwọn àti kọ́yìkọ̀yà ìlú mọ́síkàyà ìlú àti kásífàyà ìlú yẹn àwọn yẹn wọ́n ní agbára ju àwọn àkàtọ́ọ̀bù wọn lọ
àwọn àkìtọ́bù táwọn súfí ipe ọmọ lẹ́yìn làwọn àkìtọ́bù yẹn jẹ́ fáwọn wọ́n padà jápọ̀ àbí wọ́n jápọ̀ ọlọ́run bá aláàkọ́sọ wọn bẹ́ẹ̀ ọlọ́run bá ní wa man yudabbiru al-amra fasayaquluna Allah ọlọ́run ní ká nábì òbí àwọn kèfèrí ṣáájú àwọn ẹlẹ́bọ wa man yudabbiru al-amra ipe ta ni máa ń darí gbogbo tí ń lọ láyé fasayaquluna Allah ọlọ́run bá láwọn kèfèrí yẹn wọ́n fèsì pé Allah ni àwọn eléyìí tún burú ju tiwọn àwọn yẹn lọ àwọn àtàkọ́kọ́ yẹn ó ní Allah kí làwọn eléyìí sọ al-Aqtab suratu Yunus ayah 31 kò sẹ́nìkan tí ń darí mọ́jà nìkan dẹ́rù bọ́ àjẹ́ kọ́kọ́ kádàrá rẹ̀ kò sì lè yí mọ́jẹ́rù ọba ló fi jẹ́ pé nínú àwọn ẹbọ ńlá òun ni shirikul khawf kẹ́ẹ̀rù àjẹ́ ọmọ bàyàn ẹ̀rù àlìjánu kọ́ wá láyà sọ́lọ́ kẹ́ẹ̀rù àwọn àfa wòlíì ọmọ bà ọ́ kọ́lọ́hún ní sẹ́ǹkan báyìí káàfà ni má ṣe kọ́ ọ̀dẹ̀ tẹ̀lé àfa àtà shirik kẹ́rù ẹ̀rù ń tó rí ọmọ bà ọ́ ò lè jáde ò lè wọlé àwọn èèyàn ń ṣe ọ́ ọwọ́ kó ìpayà àwọn ẹ̀dá sọ́kàn ẹbọ ní. alaysa Allahu bikafin abida ọlọ́run bá ní sí èmi nìkan ò tó ẹrú mi láti sọ wa yukhawwifunaka wọ́n wá ń dẹ́rù bà ọ́ billadhina min dunihi pẹ̀lú àwọn tí wọ́n kéré sọ́lọ̀ àwọn ẹ̀dá tí mo dá ni wọ́n fi ń dẹ́rù bọ̀rọ̀ ànábì ilé ànábì fọkànbalẹ̀ Suratu Zumar ayah 36 wala takhafuhum wa khafuni ọlọ́run bá ní ẹ má bẹ̀rù wọn èmi ní kẹ́ bẹ̀rù in kuntum mu'minin tẹ́ bá jẹ́ mu'min ní òdodo Suratu Al-Imran ayah 175 ibi ládàá dúró lẹ́nu ọmọ tó ń gbọ́ wá láàyè nígbà míì á tó máa kọ́ntínú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá wa eléyìí ní àwọn ẹbọ àdábọ tí ń bẹ ní gbogbo lẹ̀ Yorùbá ń bẹ lábẹ́kúta ìbẹ̀ ní lọrin ìbẹ̀ ní Ìbàdàn ìbẹ̀ lọ́sọ̀gbọ̀ ìbẹ̀ nílẹ̀ Yíbò ìbẹ̀ nílẹ̀ Haúsá gbogbo ìta kalẹ̀ káwọn máa sọ pé kò sẹ́bọ nílùú wa ẹ̀bọ ń bẹ àwa kan bẹ tá a ní àjọbọ tá a tún sàdábọ àwa kan bẹ tá a wò ní àjọbọ a máa ní kíni àdábọ gbogbo wa náà ní ká lọ lè túbá kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà ṣàforíjì fẹ́ ní kọ̀ọ̀kan wa Allah rabbi la ushriku bihi shay'an الله ربي لا أشرك به شيئا الله ربي لا أشرك به شيئا nínú àwọn àdúrà tí ìmọ̀ fi ń bẹ Ọlọ́run tẹ́rù bá ń bà tó bá jẹ gbèsè tí gbogbo nǹkan ti lọ́pọ̀ fún ọ òun náà ni kò ní Allah Rabbi la ushriku bihi shay'an tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ Ọlọ́run máa fi ọlọ́kàn balẹ̀ Ọlọ́run máa san gbèsè Ọlọ́run máa mú oore wá fún ẹ Allah ẹ̀mejì lówí Rabbi ọba tí ń tọ́jú mi la ushriku bihi shay'an èmi ò ní kankan báyìí tí mo fi ṣẹgbẹ́ ìwọ Ọlọ́run ọba ń lẹ́bọ lẹ́rù tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ tó bá ń wí ọ̀rọ̀ tí mo sọ yìí Ọlọ́run ó san gbèsè Ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ Ọlọ́run ó yọ ìbànújẹ́ kúrò nínú ayé ẹ̀ kọ́lọ́run wọlé àánú ẹ̀ kọ́ wọlé agbára ẹ̀ àṣírí ta fún wa yìí kọ́lọ́run mọ́tàjọ́ ṣiṣẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ìwà tí ó fi ṣiṣẹ́ àti iṣẹ́ tá a máa ṣe tá a dúró àwọn ó fi ṣiṣẹ́ Ọlọ́run mọ́tàjọ́ fi ṣe wá lọ́sọ̀ọ́ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. La ilaha illallah ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ̀rẹ̀ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àní òkà tajà-ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. orí ṣebele lẹ́nu ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. gbẹ̀tùgbẹ̀tù ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn
ṣẹbọ mọ́. mo ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òṣogì yẹn ń kọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. torí Ọ̀ṣẹ́ Àbọ̀kẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Pípé Ségè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi Fálábòyún ó ti dájú pé ààrẹ bọ ni. mi ní ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùrà wá foríjì mi mo ti túbà.